mo tún kí n káàbọ̀ sí ìkànnì aládùn yìí ẹwà èdè Yorùbá TV bí tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan òjọ̀kan látọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé lọ́lọ́kan òjọ̀kan bákan náà ìwé tá a wá mú tá a ń kà òun náà ni ìwé tí ẹ̀gbọ́n mi Kọ́lá Òní ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà láàrin àwọn òǹkọ̀tàn ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Òní orí kejì ni mo láti tẹ̀ síwájú nínú ìwé ọ̀hún àparí inú mi ò ní bá tòde jẹ́ àkọlé tí ń bẹ lórí kejì òun náà ní Gbádéró igi iṣẹ́ Gbádéró igi iṣẹ́ má gbàgbé arọ́wà tí mo fi síwájú yìí ni pé bẹ́ẹ̀ bá bá polówó ọjà pàdé níkànnì yìí àbí kànnì àwọn ìkànnì Awíkonko tó kù ẹ má fò kó lórí ẹ̀ kó lè jàǹfààní bóyá lónìí tàbí lọ́la tẹ́nìkan ọmọ ẹ wá nǹkan fìdílé ẹ̀já gbádùn òwe síwájú sí i ọba máa ṣe mí lóníṣẹ́ o ọba máa ṣe mí lóníṣẹ́ oníṣẹ́ ń bẹ nìbàdàn tí ọ̀rá sọ bòdì orí olówó làláwùrà ó ṣe mí o ọba máa ṣe mí lóníṣẹ́ gbọ̀ngàn ọdẹ òmù ọ̀gbára ríre ọlọ́run sì sí láìsí kírera kíyàn kọ nbí tọwọ́ rẹ̀ ò ti tágbọ̀n kọ́kọ́rọ́ kan tó gbẹ̀yìn ajájẹ́ náà ní tagédè báyìí ni ń ṣe nǹkan mẹ́rin ọ̀yẹ̀ tó fi délùú èbó kó tó dèrò ọdẹ òmọ gan ikú mọ́ ọ̀tún bọ́ sí tòsí ojúbọ̀rọ̀ kọ́ la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́ ojú lásán ò sí ṣàìsùn ọ̀dọ̀ lọ́run ọ̀rọ̀ ọmọ rẹ láìsí ìbátí ìtìgbà náà ṣùgbọ́n ẹni ó juni lọ náà ní juni nù gbàrà tí bàbá ẹ ti ká lòlù ẹnu ẹ̀ tán tí láìsí ò ti mèsì tó lè fọ̀ àyàfi tẹkún tó ń wà mú bí gàárì ló ti bínú bọ́ta a kì í bá ní tan káfani nítan ya òṣàbò lè gbè mí ṣe mí bó ṣe bá mi owó tí bàbá rẹ̀ kó ló fi kàn án níhùn ẹni tí ọmọ yapa ti ń béèrè pé èlò lánàá kù ẹni tí ògbẹ̀ ti ń ká afàìdámi síwájú wẹ́tẹ̀lẹ̀ tútù láàní kẹ̀tẹ̀ǹfẹ̀ sí kọ̀bì ọ̀sọ̀ rẹ̀ di Ṣàngó ọ̀njà ayé ọlọ́ba ayé fàmílétè kí n tutọ́ ayé ta ni ó mú mi kò fúnni láti ẹsẹ̀ tí gbòdìdì ẹran lọ́wọ́ ẹni ọkàn jẹ́ pé a kì í bí ní ṣe ewúrẹ́ ká lọ tàgùtàn lọ́jẹ̀ ni àti pé bàbá ẹni ń jẹ́ kò sẹ́dọ̀ ọlọ́run tó lè bá láìsí ìdánwò ẹ̀wò kó mọ jẹ onítọ̀ ìbàjẹ́ yẹn ní su ṣùgbọ́n ẹranko ilé náà ní fojú dọdẹ inú ń bí láìsí ó fẹ́ lè máa horu lórí ọkàn jẹ́ pé bínú bá ń bẹ ewúrẹ́ ó lè máa fẹsẹ̀ alẹ́ ni kò gbọ́dọ̀ bólówó ẹ̀jẹ̀ ṣùgbọ́n àfinisọfà àfiniyáwó yìí àmọ́ ni kò bá rẹ̀ ran òun ò ní gbà bó bá kọ̀ lógì àwọn yàfọ́ oníkọ̀rọ̀ ni àwérún ni àwégbá ni láìsí ọgbà gbogbo àgbààgbà lé ní láàní bẹ̀ tí kò gbà ọfà akẹ́kọ̀ọ́rí ọ̀tàkù wọn lé ẹ bá mi sọ fún wọn pé bí ìyá mi ti ń bẹ lọ́run bá sọ̀kalẹ̀ wá bẹ̀ mí n ò ní gbọ́ o ẹnìkan ò ré mi fi sọ́fà o ìwọ̀nba owó mi tí wọ́n kó òun kí wọ́n máa fọwọ́ mu mọ yáàfì rẹ̀ fífi ní sọ́fà ẹtúnù kò sọ̀rọ̀ ń bẹ̀ wọn ò tí ì rí Gbádéró igi iṣẹ́ ìwọ ọmọ yìí bàbá rẹ̀ sì ti fẹ́ràn rẹ̀ tó ẹ̀yìn mama jẹ́ kó fẹ́ràn òdì sọ̀rọ̀ sí ọ sọ́wọ́ àmọ́ wò níran tí wọ́n fi talé mọ́ lórí ni ẹ wò kí wọ́n talé mọ́ wọn lórí tán kí wọ́n tún ta ilẹ̀ tí wọ́n kọ́lé ọ̀hún sí kò gbọ́n mi èmi nìkan wọ́n bí ni àbẹ́wò làwọ̀ mọ́ ṣe bíbọ̀ ọ̀dá wà nílẹ̀ akéwé jẹ àbí ọrùn lẹ́kì ó ṣe é fi roko ni akíntọ́lá takú akíntọ́lá ta pampa wọ́n yìn wọ́n rọ̀ wọ́n bẹ̀ẹ́ pàbó ń gbogbo ẹ̀ já sí láìsí ìbá tiẹ̀ kó jáde ńlé fún gbogbo wọn ṣùgbọ́n ń bo lórí lọ ọmọ tí kì í rìnrìn àrè tí kì í kẹ́gbẹ́kẹ́gbẹ́ tọ́jà pèsè lọ́dá ń fò gedegbe ó dúró síbẹ̀ ó sọ gbogbo ẹ̀dàrún mọ́ra iṣẹ́ òkìjì pa ńtọ́ bá wo ní kálukú kọ́ máa sọ tìǹú òun lòun ó ṣe ṣùgbọ́n bí láìsí ṣe rò ó kọ́ lórí bọ́mọdé lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà kéèké kí baba fi ju ọmọ lọ igi mú jìnnà sórí baba kan gan ló ti ẹ̀kọ́ láàrin lọ́gbọ́n tí ó lò bàbá òun ló sì yanjú ọ̀rọ̀ ó ní kí wọ́n yí ẹnu padà sí láìsí kí wọ́n fi nǹkan bá a sọ̀rọ̀ a kì í fẹnu sípẹ̀ a kì í fẹnu fìfó sípẹ̀ fẹ́ni ebi ń pa bàbá òun gan ló fún láàrin ní nǹkan tí ó lò àgbàtán là á gbọ̀lẹ̀ àṣetán lórí yìn bàbá ò sì fi ṣe ká o ire lóró wípé òun ṣe o láìsí ọ̀mọ̀gbà tó bá rẹ̀ lóko olólọ́dọ̀ ọmọ wọ́n fi yáwó wọ́n taari rẹ̀ sínú ẹ̀gàn ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ló ń gbé ẹni tí ò sí ń lé léwúrẹ́ rẹ̀ ń bì kan ìyá ń jọmọ òkú ọ̀run bí eré bí àwàdà
bí idán bí orun bí àlá bí ìṣojú bí ìsàsí bí èdè bí ẹ̀fún bí àṣẹ láìsí dèrò ìsàlẹ̀ amọ́là ní ọdẹ òmu. Lámídì ní orúkọ bàbá olówó rẹ̀. Ọkọ̀ àgbà àràgbà lè pẹ̀tẹ́ẹ̀sì kan sísàlẹ̀ amọ́là. Kòkó obì gbàgúdá ọ̀pẹ àti gbogbo nǹkan tẹnu jẹ náà sì tẹ́rẹ̀rẹ̀rẹ̀ níláyọlẹ̀. Oko ọdẹ òmu tọ́ dà tó adébíyẹyìn mọ́sí àgbọ̀ lẹ́ni láìsí gba kámú wọn kó ọkọ̀ àtàdá fún un. Òun náà sì di lébìrà ọ̀sán gangan. Ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bí akúra. Bó ṣe ń sángbó ló ń sunko bẹ́ẹ̀ ló ń pàjùbà. Bí láìsí bá ti ń ṣiṣẹ́ lọ nínú oko báyìí orin ni bíi tẹ́yẹ àwòkọ́. Ńṣẹ́ oko pé iṣẹ́ oko pé bébí ń pa mí máa jẹ̀bẹ́pẹ́ iṣẹ́ oko pé. Bẹ́ẹ̀ kúkú ni ìbẹ́pẹ ọ̀gẹ̀dẹ̀ páráǹtà ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá ti pọ́n jíjẹ ni. Ìgbà mìíràn ó lè da kókò lúná tó bá jiná dọ́kàn tán a sì fi àdá ha ìyípa ara ìdànù. Adèpo tútù lù àfihàn ó di jíjẹ. Bó bá sì wù ú ó lè ta àgbàdo ìgbẹ́ òní síná tí a tó bá jiná tán tó wá ṣẹ̀ṣẹ̀ bó aha ìdànù bíi sísè níjọ kì í jọ sísun mọ́. Tó bá wá jẹun tá a mú mi lé ó sì léwájú ọsàn kan gùn kó mu ọsàn tẹ́rùn. Ó lè mu ọ̀pẹ òyìnbó ebi kù nínú ìṣẹ́kù jáńpẹ́. Ọdún kìíní àlò èkejì àlò ọjọ́ ń gorí ọjọ́ láìsí bẹ̀rẹ̀ sí kú lọ́mọdé ó ń gòkè àgbà. Ńgbà tó di pé àfàìmọ̀ tó rí i pé àfàìmọ̀ ni wọn ò fi ní gbàgbé òun sóko ló bá ronú pé ó yẹ kóun wá nǹkan ṣe sọ̀rọ̀ ara òun kóun wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Bàbá jọ̀wọ́ aṣọ fún wèrè ó lo aṣọ òun gbó o. Ó jí lọ bá Lámídì tó gbà á sìn láàárọ̀ ọjọ́ kan. Bàbá mi mọ́mọ́ wà bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan gbéwé bá ti pẹ́ láàárọ̀ ọṣẹ dandan ni kọ́dọ̀ṣẹ́. Ìṣesí láìsí wú Lámídì lórí tó bẹ́ẹ̀ gẹ́ débi pé kì í fi nǹkan kan dùn ìmú ọmọ ló mu irú ẹ̀bẹ̀ wo tó bàbá ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mìíràn bọ̀ o. Kékeré lèmi pé kí rámọ́ tẹ́lẹ̀ o ń mọ̀ pé àtàrí àjànàkú ni tí kì í ṣẹrù ọmọdé. Mo retí mo rejú mo remú n ò rí kí bàbá mi ó wá yọ mí nínú ọ̀fìn tó sọ mí sí yìí o. N ò rí kó wá yọ àjàgà ọrùn mi yìí o. Ṣùgbọ́n mo mọ̀ pé ọba tó yọ Jósẹ́fù nínú ọ̀fìn tẹ́jẹ̀ rẹ̀ taari rẹ̀ sí yọ̀yọ̀ èmi náà. Jésù ló sọ pé àjàgà tó ń rọrùn yọ̀bọ̀ tọrùn tèmi. Bàbá sì ń rẹ́rìn kọmọ sí ẹ̀sìn tá a kọ́ nípa rẹ̀ níléèwé kí n máa bọ́rọ̀ mi bọ̀ bàbá. Kì í ṣe pé ẹ̀ ń fìyà jẹ mí o torí a kì í ṣe lọ́hùn o. Ṣùgbọ́n ọ́sàní tèmi náà ti ń fọkàn rò pé ń gọ́dà láyé. Bàbá mi lọ́kàn fẹ́ dà mí lágbo náà. Ẹ̀yìn kùlé lọ́tà wà ilé la ṣe ní ń gbé. Kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ lọ́wà. Kàìnkàìn tí ń bá ń ta ni abẹ́ ẹni ní gbé tí fi ta ni. Ṣùgbọ́n èmi ò ní fòjò tí wọ́n gbé kà mọ́ o. N ò lè máa wò ṣẹ́jú àkan o. Bẹ́ẹ̀ ṣe jọ tulẹ̀ kékeré kan fún mi tí wọ́n mọ̀ ọ́ dá ní gbogbo ọjọ́ Jímọ̀ tí mo fi ń káwọ́ gbéra o ni mo wá bẹ̀yìn fún o. Owó tí mo bá ń rí ìtújọ́ ń bẹ̀ kí n fi san gbèsè tí bàbá mi jẹ́ bí kí n dòmìnira. Lámídì wo láìsí títí omi léròrò lójú ẹ̀. Ó ń ronú pé èèyàn ṣe nírú ọmọ tọ́já fáfá tó báyìí ti fi sọfà nbí táyé ti dayé òyìnbó yìí tọ́jẹ́ pé ẹni tí ó bá kàwé aláàrù ni yóò dàbọ́dọ̀la. Ẹni tó lórí ọmọ nífìlà o ẹni tó sì nífìlà ò lórí. Èyí tó wá nífìlà tó sì lórí ni ọmọ bí wọ́n ṣe é de tí fi yẹni. Ẹni tó mọ̀fá ò mọ̀fà ẹni tó mọ̀fà ò mọ̀fá ifá rèé ó sì tà lọ́fà. Àti wá ṣe báyìí o Ọlọ́run àánú. Èèyàn sáà lè jọ̀wọ́ ọrú owó báyìí kó fi yá Ọlọ́run àbí èèyàn lè jọ̀wọ́ ọrú ẹni láì sínwín. Wọ́n yá bẹ́ẹ̀ lobìnrin ọmọ gbé kán mọ́ àwọn èèyàn gan ni wọ́n máa fi onítàn ṣe yẹ̀yẹ́ kiri lẹ́yìn ọ̀rẹ́yìn. Wọ́n á ní dọ̀gẹ̀dẹ̀ lúná ni dọ̀bọ̀dì yẹ́sà dèdèrè ń dẹ́rọ́bó ọ̀bọ nǹkan orí tó ń pè tí bàbá tó wá fọmọ sọfà láyétáyé dayé òyìnbó yìí lòun ò lè sọ. Orí láàní ní òpé ojú rẹ̀ ọ̀la ọpọlọ rí ò sì fapó ọfọ́jú inú kò sì fi tòde ríran. Ọfọ́jú inú ni ọ̀jẹ́ kọ́ mọ̀ wípé ọmọ gidi ló ń bì. Inú rẹ̀ bu kò sì róòrùn sá inú rẹ̀ bu ìfun rẹ̀ sì jàn. Ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn Jésù ní ẹnikẹ́ni tí ìwọ bá nípá láti ṣèrànlọ́wọ́ fún náà lẹ́nì kejì rẹ̀ òun ọ̀ràn láìsí lọ́wọ́ òun àwà ilẹ̀ kékeré kan fún un kó lè máa fọjọ́ Jímọ̀ dá bó ti wé òun láìsí. Mo gbá tiẹ̀ mo sì gbà pẹ̀lú Ọlọ́run ọ̀ràn òní sàṣẹnù. Mo gbọ́ o bó bá dọ̀la kájọ lóko
kí n wá bìkan fún ọ ṣùgbọ́n má gbin kòkó o. má sì gbin obì o. àtúnwá lè máa sọ tọ̀pẹ́ bí o. iṣu àgbàdo kókò ọ̀gẹ̀dẹ̀ nǹkan àwọn nǹkan tó lè gbìnú o. kọ́mọ́ àdí pé ńgbà tó o bá ń lọ ọ̀rọ̀ òde àjọ lóko ni sáwò la fi gbàdà lọ́wọ́ àgbẹ̀ o. gbóróǹtù làwa o. bàbá rẹ̀ ní ìyàngí láìsí lanú ní ọ̀wù bàbá níbi Gàmbàrí àti Fúlàní bọ́rọ̀ wọn dé tá a ti jọjẹ lórí ewé tá a jọjẹ lálẹ́ pẹ̀pẹ̀ mo jẹ́ ń fẹ̀yún bọ́ sí ẹni o. ọ̀rọ̀ àyànnijẹ lèmi rò o. èmi ò lè jòògùn olóògùn mọ̀tẹ́mi o. n ò lè jẹ̀gùn mọ́yán o. igi kòkó ò ní ṣe wú lọ o. mo gbọ́ sà Lámídì tún bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀. eyín wọn kan o ọlọ́run púpọ̀. ìwà adéwájú ìdẹ́jọ́ yídẹ́yìn ìdásọ̀ bọ́lọ̀ ń bá sàámí sí tó rówó bí sàjọ bó o ṣe gbà lérò ọ̀yà ránṣẹ́ sí bàbá ẹ̀ kó o tó dòmìnira o. n ò lòrùn kún ẹjọ́ o láìsí ọ̀rọ̀ rẹ́rìn dé èmi kọ́ o. bọ́ bá fẹ́ le jù sísá ni ẹ sọ fún ọ pé mo sá mọ́ yín lọ. ọ̀rọ̀ mi àti yóò sì ní tàsé lọ́jọ́kọ́jọ́ tèmi àti bàbá mi bá fojú rinjú. ìyún bọ́lọ̀ ń gọ̀bá kàtún rí o. Lámídì náà wulẹ̀ jáńpátá ọmọ pé bí láìsí ti níwà ìrẹ̀lẹ̀ tó ìpinnu rẹ̀ ṣòro yí padà ọ̀dà mo gbọ́. ṣùgbọ́n paríparí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ọ sọ ni pé kó o ṣọ́ra o. àyè ọ̀rọ̀ lè má wà mọ́ kó o tó di pé ọ̀dẹ̀ ni ara rẹ̀ mọ́mọ́ kànjú wọ́wọ́ o. n ò sì gbé ọjọ́ kó tẹ́tẹ́rẹ́ kalẹ̀ o. Yorùbá ti parí gbogbo ẹ̀wọ̀n ní asáré lówó ń bẹ lọ́nà ogun apọ̀ṣẹ̀ṣẹ̀ lówó ń bẹ lọ́nà ọjà bọ́pẹ́ títí ń ó lòwó olúwa rẹ̀ ń bẹ lábàtì jẹ̀sùnsù láìsí pípọ̀ ṣẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ wòwó tiẹ̀ o. owó tí mo ní mo yọ ọ́n o mo gbọ́ sà. bá a bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ la ṣe é ṣe tẹ́ni àbí awalẹ̀ fún èrè lọ́kọ́kọ́ mọ̀rọ̀kọ sọ́dọ̀ ara rẹ̀. ẹ̀sìn gbọ́dọ̀ kọrí àsáré lé láìsí bẹ̀rẹ̀ sí lo ọjọ́ tí fi sinmi láti ṣiṣẹ́ lórí ilẹ̀ tí Lámídì yọ̀ǹda gidigidi ọmọlà lóòótọ́ ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan. bẹ́ẹ̀ ni bí pọ̀ ló ń gbìn tí àpò ló ń bomi rin bí ọ̀bá sí ìbùkún olúwa ń bẹ asán ni àti ìbùkún olúwa ní múnilà láì fi làálàá sí i láì sì ń ṣe gidigidi ó ń ṣiṣẹ́ bí ẹrú tirẹ̀ wá dà nǹkan sáà torí olúwa bá fi ìbùkún sí i owó rẹ̀ jí àdúrà rẹ̀ sì gbà débi pé láàrin ọdún méjì tó bẹ̀rẹ̀ oko ríro ọlọ́jọ́ Jímọ̀ yìí ó jáde lóko oló ó jẹ́ ọmọ ọdún 21 àbọ̀ ńgbà tí ó rí owó tí bàbá rẹ̀ yàtú jọ ó san owó fún Lámídì tán ó kángára rẹ̀ kó lọ́dọ̀ ọmọ ìwó kọ́ ńṣẹ́kọ́ náà ni láìsí di gbádàgbọ́n rẹ̀ ọkọ̀ dí sí gbọ̀ngàn ẹni àrílà mọ́ lójú mọ́tò ẹyọ kan ṣoṣo náà ni láìsí wọ̀ láti ọdẹ òmùdé gbọ̀ngàn nínú sakasaka méjì péré ló sì di gbogbo àlùmọ́nì ayé rẹ̀ sí kí náà sí ni aṣọ àǹkárá àtìgbà apá àtòkìtìlẹ̀ méjì bùbá àǹkárá tí wọ́n mú ńgbà tí wọ́n fi adédòkun ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ akéwèjẹ ìlú Èwo ṣòkòtò rẹ̀ ti dà kísà ara rẹ̀ ló fi di owó tọwọ́ gbọ́ atú bàtà ajáláwọ̀ ọ̀tà méjì àti tẹ́kọ̀ wí kan ìlàbẹ̀ ti gọ́ọ̀gan tí fi roko bí òrùn bá bẹ́jú ọ̀pọ̀lọpọ̀ sùn takuta gàrí olóyọ̀ ìlúbọ̀ láfún ìlúbọ̀ ṣu ìbẹ́gbẹ́ apámọ́ pàtán méjì ọ̀gẹ̀dẹ̀ àgbagbà sírí méjì tí wọ́n ti hàn tí wọ́n sì sin díẹ̀ débi pé ara rẹ̀ ti ń pọ́n ràkọ̀ràkọ̀ iṣu jálókè ńláńlá méjì ọsàn tanja àti òróǹbó bí ogógún kókò bí ọlá ọlọ́run àti àwọn ìwé rẹ̀ tó ti ń dìmọ́ra látìgbà tó ti kú òníwó mọ́tò sọ láìsí kalẹ̀ ní òkè ṣọ́ọ̀ṣì ní gbọ̀ngàn ní nǹkan bí agogo 4 ìrọ̀lẹ́ ebi ń pa á ní kọ̀sẹ̀kọ̀sẹ̀ Lámídì rọ́ọ̀tì kí ọ jẹun ọ̀sán ọjọ́ náà ọkọ̀ ayọ̀kúnnú bí orúkọ olóko ṣùgbọ́n báyìí gàlìgàlì pé òun ti di òmìnira ti rọ̀ lára rẹ̀ díẹ̀ ebi ń pa gan-an ó dàbí ẹni pé nǹkan kan fá inú rẹ̀ nípa láìsí abájọ wọn á ní mọ̀ọ́nù ń fági láìsí fa sakasaka rẹ̀ kan kọ́rùn ó fa ọ̀kan lọ́wọ́ ó tún bojú ẹ̀yìn wo mọ́tò tọ́wọ̀ wá eléyìí ohun tuntun kọrí sọ́nà ọdẹ òmu awakọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí pèrò ọdẹ òmu láìsí rẹ́rìn ọdẹ ọjẹ́ ọdẹ òmu àbí ọdẹ lé kò rí mọ́ sí ni awakọ̀ tún lọ́gùn tó láìsí tún rẹ́rìn inú dídùn ò sí pamọ́ra ìgbélẹ́nu fẹ́ńdọ̀ láìsí sọ̀rọ̀ síta fẹ́ńdọ̀ nìkan kọ́ o àti awakọ̀ náà ni o àti kọ̀ǹdọ́ àtọmọ ẹlẹ́ran aláta elépo oníyọ̀ onírú alákàrà
elékuru oní ọ̀pànùmọ́ ńgbà tó rí gbé ọ̀pọ̀ nínú àwọn tó wà ní gáràjì gbọ̀ngàn ti dojú wo òun. Ó fònà kiri sí ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì ọmọdé tó wà ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì ńlá gbọ̀ngàn. Mọ́tò Ifẹ̀ jági kan kérò lọ́wọ́ ó wo wájú ọkọ̀ òun wọ́n kọ ẹ sọ̀rọ̀ wa kẹ́ ẹ túká sí ọbẹ̀ ju wọnú rẹ̀. Wọ́n kọ ìyá Aláròyé tọ́jú ẹrù rẹ̀ sí ibì kan mẹ́ ẹ̀rín tó pa ṣùgbọ́n ó pa á mọ́ra. Ńgbà tó rí pé bíi méjì nínú àwọn èrò gáràjì sì ń fojú sí òun kiri láìsí irun tebe lọ́wọ́. Ńgbà tó rí ọmọkùnrin bí ọmọ ọdún méje mẹ́jọ kan tó ru bàsíà kan lórí. Wọ́n fi ọ̀rá rómiyọ̀ bo nǹkan tó rù òru sì yọ tì láti ara rẹ̀. Ọmọ yìí ò polówó ó wọ aṣọ kan sẹ́ẹ̀tì funfun ni ṣùgbọ́n ó ti kí papà fún èrí. Ṣòkòtò péńpé tọ́wọ̀ gan ti ń dán ó ń dán ni fún èrí bákan náà. Kò wọ bàtà gbogbo ẹsẹ̀ bu tákítákí. Bó ti fẹ́ kọjá lára láìsí nìyẹn bá yára fàálà sọ́jọ́ àbúrò ńbo lèèyàn ti lè rọ́kàdá jẹ ní iná. Ọkà ẹ lọ ṣọ́ọ̀bù yàkó yóò ń bẹ̀rùn ṣọ́ọ̀bù ẹ̀ lọ wà níwájú ṣọ́ọ̀ṣì tẹ́ ń gbọ́ tẹ́ ń wò lọ́ọ̀kan òun ló múlẹ̀ tí fọgá ti ń gbárin tẹ́ ń gbọ́ òun àmọ́ o èmi ìbá ní ẹ mọ̀ wulẹ̀ rí dákàjẹ́ o. ńgbà tó luwa rẹ̀ ìsọmọ ìjẹ̀ka gbàdó ní bẹ lórí mi títà sí ni tẹ́ jẹ tẹ́ mú mi lé ní ìsìn tí kò yóò rú bàùn tí ó ta wọn lé. ó ṣeun nǹkan bá òwú mi jẹ ó ti sú mi ó pin mi rin bí mo ti ń bọ̀ àti sòkù lọ́rùn ọmọ alágbàdo pẹ̀yìndà ó polówó oní ìyá àgbàdo ọ̀la ní bábẹ́ láìsí kọrí síbi tí wọ́n júwe fún un. Ó bẹ̀rẹ̀ sí ronú nípa ìpolówó yìí ó mọ̀ wípé kò fi bẹ́ẹ̀ nítumọ̀. Òní ní ìyá àgbàdo ọ̀la ní bábẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ nǹkan kan ti yin gẹ lára rẹ̀. Ọkàn rẹ̀ sọ kúlú òye làgàrà sí i nínú. Ó ní láti jẹ́ pé òní ẹ̀yà àgbàdo ni wọ́n ń pè é níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Òní ẹ̀yà àgbàdo tá a ya lónìí ìbẹ́ òní a jẹ́ pé àwọn kan ló yí dande rẹ̀ tí wọ́n pa kádàrá ẹ̀dà. Àwọn ni wọ́n sọ ọ́ di òní ìyá àgbàdo làwọn aláìmọ̀kan mìíràn bá wọn jálùbọ́sà sí. Ọ̀la ní bábẹ́ ó sì lè jẹ́ pé àwọn tàkọ́kọ́ náà ló ń dára láìsí rẹ́rìn ó kó ní sínú ṣọ́ọ̀bù alámọ̀là. Ẹ fún mi ní ìṣù àmàlà 4 láfúnkọ́ ẹ fún mi ní pọ̀nmọ́ kan àti tinú ẹran 2. Irú ọbẹ̀ wo ló fẹ́ wo ọkọ mi gbẹ̀gìrì ọ̀yọ́ ilá ẹ̀fọ́ ẹ fún mi lábùlà gbẹ̀gìrì àti ewédú láìsí dàgẹ̀ omi kan mu nínú èyí tọ́mọ olóúnjẹ ti sáré bùúlẹ̀. Kọ̀mọ̀kan yàn ni òní mọ̀ wípé ewédú náà ní jọ́yọ́ ó tún rẹ́rìn ó wá fi ojú ìsàlẹ̀ wo àwọn tí ń jẹ lọ́tún lọ́sì rẹ̀. Ọkùnrin ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wà níbẹ̀. Awakọ̀ ní 3 nínú wọn téèyàn bá wo ìrísí wọn. Ẹnìkan wọ dànsíkí ó dé fìlà ó sì mú kọ́kọ́rọ́ bíi ti mọ́tò kan lọ́wọ́. Ìkejì wọ agbádá léèsì aláwọ̀ eléèsì àlùkò òun náà mú kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́. Ẹ̀kẹta wọn wọ kọ̀ǹdọ́kítọ̀ aláwọ̀ sáyán kan kò mú kọ́kọ́rọ́ lọ́wọ́ bóyá ó ti fi tiẹ̀ sápò. Gbogbo ayé ò sáà lè sùn kí wọ́n kọrí síbì kan náà. Bó ṣe wu ni làásè mọ́lẹ̀ ẹni àti gbàgbọ́ ẹni pàápàá. Ọmọdé bíi ọmọ ọdún 9 kan ní ẹnì kẹrin òun ò lè jẹ́ awakọ̀ torí ọjọ́ orí ẹ̀. Bóyá kọ̀ǹdọ́ lòun ọ̀rẹ́rin tàbí fẹ́ńdọ̀ oúnjẹ láìsí délẹ̀ ntó ń ṣe tán ní kíákíá náà ló bẹ̀rẹ̀ sí ní sàmìlàmọ́nù. Oúnjẹ bí ìgbà tí ogun ń le kò wójú ẹnikẹ́ni kò rí èèyàn níṣẹ́ ẹnìkan kan ò sì rán. Òkèlè bẹ̀rẹ̀ sí dún gbòǹrà lọ́nà fún ẹ̀ ojú ò torí bẹ́ẹ̀ tí njó tó bá káni lára làádì kó kójó ntọ́ba ni là á gbọ́. Ebi ò ní wọnú kọ̀rọ̀ mìíràn wọ̀ láìsí parí oúnjẹ rẹ̀ ní ìṣẹ́jú àáyá. Ó gbé ọbẹ̀ tó kù nínú àwo mo gìrìgì ó fọwọ́ rẹ̀ ó sì rún ẹnu nù ọkàn balẹ̀. Lẹ́yìn èyí ló wá fẹ̀yìntì lórí àga ó wá fẹ̀yìntì ògiri ilé olóúnjẹ kò rí bí lọ ó dijú bẹ̀ ó ń ronú ń bí awíládé yìí o ọ̀rọ̀ bùṣe o ǹjẹ́ kúrákútà ò ti wá pin báyìí. Ọmọdé ti dẹ́tẹ̀ ó kù dídá gbógbé o òmìnira rèé o gbọ̀ngàn sì ló ń wà yìí o gbọ̀ngàn ọ̀gbọ̀gàn gbọ̀ngàn olúfẹ́ arọkọ̀dìjà ńbo ló wọ́n máa gbé kí ló wọ́n máa ṣe kí ni jíjẹ àṣekún lówó gbà mélòó lówó fi tán bí ọ̀bá ní àṣekún èèlò tiẹ̀ lọ́wọ́ àlápò ń gan mélòó lọ́mọdérin tá a fi pa tá a ló bù yànmọ̀kàn owó tí ò tó ralẹ̀ ò tó kọ́lé owó wá ní tagbọ́n yìí àbí kọ́lọ́ ń já gbádùn ńbo ló ń fẹ́ máa gbéṣẹ́ láì lára láì níyè kan bẹ̀ ó sì kọrí sílùú tóun ò dé rí òun gán mọ̀dán kíkí wo ìṣẹ́jọ́ ń sá bọ́rọ̀ sí gbani bí èèyàn gọ̀ọ̀gọ̀ tó lè mọ́gẹ̀rẹ̀ nínú ọ̀sọ́
kò jẹ́ tún kọrí sí Ìwó lọ́dọ̀ àwọn ajẹnifẹ́ni, kò sì tún jẹ́ dógò tí baba oní baba lọ́rùn lọ́dọ̀ ọmọ. Wọ́n ní nǹkan dùn mọ́ aláìmọ̀ra aláìmèrò ló tún lè lọ fìdí pagbá sọ́dọ̀ ọmọ. Ṣe ni wọ́n mọ lolúwa rẹ̀ nílò omi òjò. Ẹni bá rìnrìn àkàsù wọ́n pọ́n nípa ẹ̀kọ́. Àjókòó òdìdé ní mú wọn fi wébẹ̀ fọ́fún ni. Agbọ́ gbogbo èèyàn àní ti gbọ̀ngàn tí í jẹ́. Bóyá torí pé ó sì súnmọ́ ọdún ọmọ ní o. Ẹni asùntì lájarun pálù. Ǹjẹ́ àròjinlẹ̀ ṣáájú ìgbésẹ̀ tó ń gbé báyìí Ọlọ́run ọba ṣé tí màmá ní ń gbowó ọkà wá o. Wọ́n sì ní sọ pé ká ẹ mọ́ gbàgbé sùn lọ o. Kọ́mọ́ lọ jẹ́ pẹ̀rìbì kan ni o láìsí sanwó oúnjẹ tó jẹ fún ọmọ alámọ̀là. Àkókò yìí ló tó rí pé ó nìkan ṣoṣo ń gírò ló kù ní ṣọ́ọ̀bù ìyá olóúnjẹ. Láti ìgbà yìí òun ti lọ fẹ́ bí ẹ̀mí ìyá aláṣà, òun ti lọ bí ẹ̀mí ìyá aláró ọwọ́ sakasaka rẹ̀ síta. Orí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Pọ́ọ̀lù mímọ́ ní Fotítì inú rẹ̀ dùn gbọ́ngbọ́n. A jẹ́ pé kóun ó kó ẹrù bàmùbàmù yìí sí yàrá àkàwé kan kókò ní àrùkiri yàn tó kù. Bílẹ̀ bá sú kóun ọwọ́ orí àga kan kájọ sí dilẹ̀ mọ́. Àwọn ọmọ iléèwé kúkú ti jáde tipẹ́. Àwọn ọdẹ iléèwé ńkọ́ o. Kí wọ́n má lu olúwa rẹ̀ ní àlòkì ọ̀rẹ́rin yẹn lílu dùn ọ́ bíi kí wọ́n gbẹ́ni ọ̀hún lóòka ẹ̀rẹ́. Àwọn olórin a ní Ọlọ́run má jẹ́ ń dáràn má jẹ́ ń ságẹ̀dẹ̀ lóko tíṣà. Wọ́n á sì fẹ́ ní ọ̀ní tí ọmọ sìn títí ayé. Kásá ń lè kú káwọ̀ nílé àrùn èwo lè wo. Irú lọmọ tèmi ń jẹ kì í jẹ yẹ̀pẹ̀. Ọkàn ògbé kan eégún ilé lábala. Láìsí fasakasa méjèèjì lódì òdì. Ǹjẹ́ kó Fotítì dá láriwo bàbò mọ́lẹ̀ bátákún. Kò pẹ́ ni mọ́tò kan yọ lọ́nà apá òsì rẹ̀ ọ̀nà Adénúgà. Mọ́tò jáde akérò kan báyìí ni inú rẹ̀ làwọn kan ti ń lùlù tí wọ́n ń kọrin. Ṣẹ̀kẹ̀rẹ̀ aago ariwo ń sọ gèè. Ọkùnrin kan jókòó sórí mọ́tò ọ̀hún. Bóyá ọkùnrin sì kọ́ mọ̀rìwó bo gbogbo ara rẹ̀ láti ìgbàròkó dé kókósẹ̀. Ó gbèrè àrà kan sórí eléyìí lanúlẹ̀ áhà. Ọkùnrin náà bóbìnrin sì ni ó ń jó ó mírí sókè sódò ọ̀tán. Àwọn ọmọdé fọ́n ta lónírúurú lóníranran ní hòhò nínú àgísà aṣọ nínú aṣọ gidi. Kò sóhun tá a lè fèwé ṣe n tó ń ṣe wọ́n tán. Àwọn olórí ayé àgbàlagbà kan náà darapọ̀ mọ́ wọn. Ìran kì í sójú láìsí dẹnu rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí ajá mi lọ́pàá. Bó ṣe ń wo àwọn tó ń kọrin tó ń jó nínú mọ́tò bẹ́ẹ̀ ló ń wo àwọn ìpẹ́ rẹ̀ tó ń dàbí ẹdun tó ń rọ̀ bí òwe. Ìran di méjì nígà eégún ń jó Fúlàní yolóko baálẹ̀. Mọ́tò àwọn ẹrúkú dúró níwájú àwọn láìsí gan. Ìjó wa bẹ̀rẹ̀ ní mùmú rárá. Àwọn tó ń lùlù tó ń jó òwòjú ẹnìkan nínú àwọn èrò tó pé ẹni à ń wò kí wòran. Ọ̀kan nínú wọn yọjú ta ó kígbe tò sinimá ọ̀fẹ́. Ní déédéé agogo méje alẹ́ òní sinimá ọ̀fẹ́ ní St. Paul. Ẹ wá wo John Way. Ẹ wá wo bó ṣe ń fẹ́ sí dára bó ṣe ń fìbọn dára. Sinimá ọ̀fẹ́ láìsí rẹ́rìn inú rẹ̀ dùn. Sinimá ọ̀fẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Ẹni à ń wá lọ ọ̀nà láàkó. Ohun à ń wá lọ Sókótó rèé lágbo ṣòkòtò. Àwọn onísinimá sí wọ́n gbárí sọ́nà ìsàlẹ̀ ọ̀nà òkè ẹlẹ́lùú. Wọ́n ń polongo ẹnu lọ láìsí tún rẹ́rìn. Igbe ń bẹ lẹ́nu onísinimá ọ̀fẹ́ náà o. Ṣùgbọ́n ọlọ́mọ kú iṣẹ́ o. Ọ̀nà àrà ló fi yanjú ìṣòro àríbí lọ́hùn yìí. A jẹ́ pé kó ń lọ wo sinimá ọ̀fẹ́ kò kúkú lówó nú kò látowó lọ. Ńgbà tó ń bá sì wo sinimá tán kó ń wá yàrá àkàwé kan fọrùn lọ sí. Bọ́dé òru kankan bá sì rí òun. Ọ̀rọ̀ à ń gbani lóòka ò lè ṣẹlẹ̀ mọ́. Yóò rò wípé ara àwọn tó wá wo sinimá ọ̀fẹ́ lọ́gbàgbé sùn lọ. Ó lè jí òun bó bá fẹ́ ṣe tinú rí ṣùgbọ́n ìbá àníkà nínú jọ̀bọ̀ ọ̀dànrè lọ. Kò jẹ́ náà lóògùn kò tiẹ̀ jẹ́ náà rárá pàápàá ni kò lọ́mọ tiẹ̀ nílé ni àbí kò fẹ́ kóun gbélé ayé rárá. Òròmọdìẹ fò pèrè wọ́n ní ẹran lọ àkẹ́ kọ́mọ̀wulẹ̀ wáyé ni láìsí yíjú sí ọ̀kan nínú àwọn olóòráyè àgbàlagbà tí ò tí ì rìn jìnnà. Ó béèrè aago lọ́wọ́ rẹ̀ eléyìí ó dáhùn pé aago 6 kọjá ìṣẹ́jú 11. Láìsí fònà sí iléèwé Pọ́ọ̀lù mímọ́. Òun á lọ dúró de àwọn onísinimá ọ̀fẹ́ ń bẹ̀. Òun á kúkú ti ọ̀bùn tí kúkú ti rí kú ọkọ ti ràn mọ́. Ó ní látọjọ́ tọkọ ń ti kú òun ò tí ì wẹ̀ ọfẹ́ wẹ̀ tẹ́lẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ fún láìsí. Ńgbà tó bá àwọn ọmọ wẹrẹ bíi 15 tí wọ́n ti jókòó pa sórí pápá ìṣeré iléèwé Pọ́ọ̀lù mímọ́ tí wọ́n kọjú sí orí pátákó tí wọ́n kàn láti fi ṣe ìfihàn sinimá ọ̀hún. Àwọn kan ń jà
wọ́n ń gbìyànjú láti wà níwájú gan-an. Láìsí rọra wá ẹ̀gbẹ́ kan jókòó sí ọ̀tá kété sáwọn ọmọ kéékèèké tí ń jà. Ó fira rẹ̀ sípò ọ̀jọ̀wọ̀ torí pé òun kì í ṣẹgbẹ́ wọn. Sánmọ̀ jìnnà sílẹ̀. Ó jókòó sórí sakasaka kan. Ó fi kejì rọ ìhà. Wọ́n ń ṣẹ́jú pẹ́ú. Àwọn ọmọ tó ń dalẹ̀ rú kiri náà ò dọ́dọ̀ rẹ̀. Ìrínisí ìsọnilọ́jọ̀. Ìsúnkun sí nìgbésẹ̀ gan. Bájá bá ń sinwin dandan ni kó mojú ná. Bọ́pẹ́ bọ́yá bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ ló ń bọ̀. Aago 7 kù dẹ̀dẹ̀ kóró. Àwọn onísinimá ti dé. Bí wọ́n ṣe ń ga ni wọ́n ń kúrú. Wọ́n ń gùn wọ́n ń sọ̀. Bí wọ́n ṣe ń fa fífà ni wọ́n ń ru rírù bẹ́ẹ̀ ni wọ́n ń wọ́ wíwọ́. Ìtòní jẹ́ bẹ́ẹ̀. Láìpẹ́ gbogbo ìtótò. Sinimá ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Láago 7 kọjá ìṣẹ́jú 15. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. Iye ìdákan òjò bẹ́ẹ̀ lọ. Bí John Wayne ṣe ń gẹṣin bí ìmọ̀nà wà ní. Ó yìnbọn ẹ̀tú tán lé ẹlẹ́tù. Ọ̀tá tán lé ọlọ́ta. Àyàfi pé bóyá ni ìbọn John Wayne lo ẹ̀tù. Bóyá ní fi lo ajẹ̀ pẹ̀lú. Torí kò sí pé à ń kì í lọ títí. Eruku ń sọ lálá lójú sánmọ̀. Ariwo ń sọ nínú sinimá ọ̀fẹ́. Ariwo ń sọ láàrin àwọn èrò wòran. Ọ̀kan nínú àwọn onísinimá ló ń ṣe ògbífọ̀ gbogbo tí àwọn John Wayne ń sọ. Táwọn John Wayne ń wí fúnra ẹni tó sòyìnbó nílé àná ni yóò sọ ìtumọ̀ rẹ̀. Ó kò mí pàkí. Mo yẹ bẹ̀sẹ̀. Olúwa rẹ̀ rí bí yẹ sí ni. Orí ẹ̀ ò pé. Fi àwọn ọmọbìnrin yẹn sílẹ̀ kíá. Kí ló já mọ́? Tó fi lérò pé o lè pàṣẹ fúnra wa. Wàá jẹ ìyàtẹ̀rùn ní ìsìn. Ìwà àti tání. Ẹyọ ọkùnrin kan tó ń ṣe ògbófọ̀ náà ló ń da tó ń gbé. Bọ́rọ̀ bá kan obìnrin á sì lóhùn tí ń rí. Níta bá mọ̀ ṣe bí ìdánirì. Àrà ń ò rí ọ rí. Inú láìsí dùn. Ara rẹ̀ ya ọkàn rẹ̀ fúyẹ́. Sinimá dé ìdajì. Wọ́n dá dúró díẹ̀ ná abájọ. Wọ́n ní kinní kan lágbára bíi John Wayne. Àsọkùnrin tí wọ́n ń bá wí nìyí. Àwọn onísinimá bẹ̀rẹ̀ sí í polówó ọṣẹ. Wọ́n ń polówó sìgá. Àṣé kìí ṣe sinimá ọ̀fẹ́. Ọjà làwọn ẹni ẹlẹ́ni wá tà. Àtàkàkà kan ò ní pọ̀fẹ́. Kinní kan ń bẹ lẹ́yìn mọ́ sẹ́nìṣó. Kò sọ́bọ̀ kankan ń dọ̀rì mọ́. Àwọn tí ń rajà. Àwọn tí ò ní nǹkan rà ń tàkúrọ̀sọ. Ẹnìkan fọwọ́ tọ́ láìsí. Bọ́dà ẹ rí pé sinimá èyí dùn ju ti jọ̀sí lọ. Tí wọ́n kàn ń pariwo lásán ń bẹ̀. Tí gbogbo ẹ̀ kàn hó bọ̀ sí ọ̀. Láìsí wojú ọmọ òun. Ojú ọmọ ọdún 15 lọ. Ó sanra díẹ̀. Ó sì pupa fẹ́rẹ́fẹ́. Aṣọ ilé ìwé lọ́wọ́ sọ́rùn. Ó ṣe láìsí gbé ẹni pé kó sọ fún pé kó gbé ẹnu rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ó tún dárò pé ohun òkúkú rẹ́ni fojú jọ ń bí. Ẹni tó bá kú ni kù náà là bá jayé. Ìwọ náà wí bẹ́ẹ̀. Bàbá fọmọwọ́mọ àálù kan pa ni o. Kí ni kó mi àwọn tìgbà náà. Sinimá wọn ò dùn. Wọn àtún ta nǹkan kan fáwọn èèyàn. Wọ́n mọ̀ ta nǹkan. Wọ́n mọ̀ dé èèyàn rà mọ̀ ni. Wọn ọ̀rẹ́ ni ta wọ́n wò bí wọ́n jó bí wọn ò jó. Àwọn ẹlẹ́lẹ́yà. Kí lórúkọ ẹ ná? Ṣẹ́gun ni. Olúṣẹ́gun Ògúnrẹ̀mí. Ìwọ ò tí ì délé lónìí ni. Àbó ṣe jẹ́ yúnífọ́ọ̀mù ló sì wà lọ́rùn rẹ̀. Ẹ máa gbọ́ bọ̀ọ̀dà. Ẹ mọ bí mò ń gbé ni. Ilé wa mọ̀ jìnnà gan-an ló bá dámọ̀ ni. Sùkúù wa sì rè. Látọ̀ bá dá mo ti máa ń wá síbí lójoojúmọ́. Ẹ wò gbàrà tá a jáde ni mo ti gbọ́ táwọn onísinimá wa sọ fọ́gà pé àwọn fẹ́ lo sùkúù wa ìfún sinimá. Níbi tí wọ́n ti ń bọ̀gà sọ mo ti fetí kọ́. Mo yá dúró. Mi bá délé ná. Mi bá ní kí n délé ná. Bàbá mi ò ní jẹ́ kí n padà wá. Kò sí irú àlàyé tó lúwa rẹ̀ lè ṣe. Láìsí mi kanlẹ̀ tó o ṣé o Ọlọ́run. A kì í rí kékeré ọ̀rẹ́. A jẹ́ pé kóun ó tún pẹrẹpẹrẹ ìtàn ìgbésí ayé òun sílẹ̀ fún Ṣẹ́gun Ògúnrẹ̀mí. Ẹni bá dákẹ́ tari àbá dákẹ́. Bóyá o lè bá òun sọ fún bàbá rẹ̀. Kó jẹ́ kóun ọmọ pẹ́ mọ́ lọ́dọ̀ wọn ná. Kóun ó fi rójú tu. Ńbo ni gbígbé kí ni ṣíṣe. Kóun ó bá a sọ́nà ẹnu nìfà wá. Ǹjẹ́ kí láìsí ọgbẹ́nu lé ọ̀rọ̀. Lọ̀kẹ́rẹ́ bá gorí ìrókò. Lójú ọdẹ bá dá. Lóhun tí ń rùn nílẹ̀ bá dà. Bàbá kan ni láìsí kọ́kọ́ ṣàkíyèsí pé ó ń bi gbogbo èrò sẹ́yìn. Tó ń wojú gbogbo ọmọ tó bá rí kiri. Bàbá wo agbádá àǹkárá kan lórí àwọ̀tẹ́lẹ̀ rẹ̀. Ó wọ ṣòkòtò kan sá sísàlẹ̀. Ó dé fìlà kò dé fìlà. Fífá lọ fa orí rẹ̀ dán. Ó mú kòbókò kan lọ́wọ́. Bàbá ṣe fojú kan Ṣẹ́gun lọ́ra mú. Bó ṣe ń gba lójú ló ń fi kòbókò ná. Ọmọ àlè ni ọ́. Onírìn àrè ni ọ́. Àgọ́ ajá abìnrin àrè lẹ́sẹ̀. Máa gbọ́ràn. Bàbá wọ́ Ṣẹ́gun kúrò lójú agbo. Láìsí ń rò ó pé
bóyá ni ò ní sẹ́sẹ́ egun léegun kí wọ́n tó délé tàbí bí wọ́n bá délé tán wọ́n á ní bàbá Ògúnrẹ̀mí sẹ́sẹ́ egun léegun àfi rẹ́gí bí ojú tó ti kékeré fọ́ láìsí rẹ́rìn ọ̀rẹ́rìn tì kí ni yà òun lórí gan-an ó kù dẹ̀dẹ̀ ká gbéwì dákẹ̀sán. ọba Ajáyín tẹrígba sọ ẹ̀yìn ojú kẹpà ojú kẹrẹ tó ń gan mẹ́lòmíì sinimá tó ń bẹ̀rẹ̀ láìsí tún wábì kan fìdílé àbí bí náà bá tì í tán lásọ ẹjọ́ gbọ́dọ̀ tán lè kán náà ó ṣàyẹ kó ń ọmọ ibi tí ọ̀rọ̀ oníjọ̀wọ́ èyí ó parí sí ìsà ìtàn ló sì ti ń pẹ́kẹ̀ yìí láìpẹ́ láì jìnnà lóòótọ́ sinimá parí ẹni tere èjì tere tọ́jà fi kún náà ní fi tù balẹ̀balẹ̀ àfọmáyò fáyò àti pé nígbà tí sinimá ti parí kí ló tún kù láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo èrò òwòrán ti lọ tán àwọn oní sinimá náà ń palẹ̀ mọ́ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mìíràn àwọn náà ti lọ ó wá di òfo ọjọ́ kejì ọjà ṣùgbọ́n gbogbo ayé sùn kán bó wa sùn bí o láìsí dúró bẹ̀ òun nìkan àti tí ẹ̀ méjèèjì òtútù bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ àwọn ariwo ìgboro bẹ̀rẹ̀ sí lọlẹ̀ iná ń kú lọ́tún lọ́sì iná ìjọba fìtílà elépo sakabula láńtà ọlọ́mọ ń pe ọmọ rẹ̀ ilẹ̀kùn rógbà ó ń dún gbò ọ̀wù ìgbà wo wá nílẹ̀ súná àbírú ìlú abádìẹwọ̀ wo lè yí o ọlọ́run ọba ọ̀dà òyìnbó mu tí ìmàmù kọ́ gbóná ohun tá a bá mọ̀ jẹ bóun tá a bá mọ̀ jẹ bá tán tó bá kù ńlẹ̀ ló kù nbí orí dání sí là á gbé kó ń wá yàrá àkàwé kan wọ̀ sí ẹni tí ọba gba kádàrá yóò gba kodoro bó bá di lọ́la kó ń ó afẹ́fẹ́ tútù kan ọ̀rá fẹ́ yẹ kò jẹ́ kí láìsí ọmọ gbà tóorun fi gbé e lọ lórí pápá ń bẹ̀ lẹ́yìn bíi wákàtí méjì gbáko ọ̀gẹ̀nẹ̀ tí sọ̀kalẹ̀ omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì àáyá bẹ́ẹ̀lì ọbẹ̀ àárẹ̀ ajágbégi ọ̀hún ọ̀gá ni o gbà tí òtútù yìí dójú ẹ̀ tán ara láìsí sẹ́gìrì wá látojú oorun ara rẹ̀ gbọ̀n rìrì eyín rẹ̀ bẹ̀rẹ̀ sí lura wọn kékeré láìsí ń gbìyànjú dìde gbogbo òka ọwọ́ àti tẹsẹ̀ rẹ̀ ti wo ó fa sakasaka rẹ̀ ó ń wọ́ lọ bí ọ̀mùtí ó mórílé yàrá ìkàwé kan tó ń wò fírífírí lọ́ọ̀kan yìí fìrí ọdẹ kan dún ya látọ̀nà ẹ̀yìn rẹ̀ ẹnìkan pariwo ní ẹ bọ́ra ń béèyàn ó dín ní ìwà wọnú sẹ́ẹ̀ ya dúró bí o déhùn kí n má dáná fún ọ yá àyà láìsí jápà ọlọ́run mọ́mọ́ jẹ́ kó lu àrè okú sájú òdi o ó rọra lọ lẹ̀sẹ̀ ọba mọ́lẹ̀ búrúbúrú wo mo rí ọ o ẹ̀yin kankan lọ ń gọ́ sí o ọkàn gbára rẹ léṣo fọ́ ni o èmi ò sì gbàgbọ́ o gbogbo èyí tó fetí pín la bá ń kẹmù lásán lọ gbọ́ o ní ìsìn náà sì ni o láìsí ń gbọ̀n mọ́lẹ̀ níbẹ̀ bọ́mọdé bá débi ẹ̀rù àbá ẹni ìjà òde bá ní pé rẹ̀ lọ́kùnrin bàbá ọdẹ tan iná àtẹ̀tàn kan sí láìsí ó rí ìtọ́ba mọ́lẹ̀ bí ẹ mọ́ bẹ̀ inú rẹ̀ dùn àjẹ́ pé ọwọ́ tẹ ọ̀kan nínú àwọn olè tó máa ń yọ gbọ̀ngàn lẹ́nu tó máa ń ba gbọ̀ngàn lórúkọ jẹ́ kó ń yìnbọn fún ilé ni ní kíákíá báyìí àbí kó ń ọwọ́ dọ́dọ̀ kábíyèsí náà àti pé wàhálà ń ti kábíyèsí ó tún fàdání ń gbọ́dọ̀ só mọ́lẹ̀dí rẹ̀ mọ́ kó ń tó máa mú lọ yàyà ojú kóòtù pẹ̀lú ojú oorun ṣùgbọ́n o àádógún ni àádọ́gbọ̀n ni kó ń súnmọ́ náà láìsí ń gbọ́ ìró ẹsẹ̀ bàbá bó ṣe ọra síjú òkè ó rí i pé ẹnu ni bàbá fi gbé iná àtẹ̀tàn ó sì fi ọwọ́ méjèèjì gbé ìbọn pàtó kan ọ̀nà síwájú tọ̀tọ̀ ó rí i pé ó fi ń sun òun wò àfi kẹmù èéfín sọ sù àfi kẹmù èéfín sọ sù báyìí ńlá parí orí kejì ìwé ọ̀hún àparí inú pẹ̀lú ògo Ọlọ́run orí kẹta láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ ọ̀gẹ̀gẹ́ igi àgùnlà ọ̀gẹ̀gẹ́ igi àgùnlà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí láti mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì sí àyín bákan náà bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé ní ìkànnì yìí àti àwọn ìkànnì Awíkonko tó kù ẹ má fò kúrò lórí ẹ̀ kó lè jàǹfààní fún mi lónìí tàbí lọ́la bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́
á jù wá ṣe o.